tó a kí gbogbo lé káàkiri gbogbo àgbáláyé, a kí ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin tí ẹ jẹ́ ìkàn, tí ẹ jẹ́ èèyàn nínú èèyàn. Mo a kí yín púpọ̀. Mo fi ń kí bàbá mi ọmọ Adéyẹmọ olóyè Sunday Ìgbòho Òòṣà, owó baba Dami, a kí wọn lọ́pọ̀lọpọ̀. A fi kíkí ẹ̀yin èèyàn tí ẹ rán wa sí wọn, tí ẹ ní ká ṣe wọ́n pẹ̀lẹ́. A fi kíkí ẹ̀yin èèyàn, a fi kí wọn pé wọ́n kú ara fẹ́ra kù. Kí wá sí àwọn nìkan, gbogbo ọmọ Yorùbá a kú ara fẹ́ra kù. A kú ti ọ̀rọ̀ ìyá wa, ìyá Yorùbá, ìyá ẹni tó ń gbani, ìyá tó láàánú ọmọ lójú, tí wọ́n fi ayé sílẹ̀. A fi kíkí náà, a fi kí wọn, kí Ọlọ́run ọba tó láyé, ọba tó ní gbogbo nǹkan, ọba tó mọ ìdí tó fi mú wọn kúrò lórílẹ̀, ọba tó jẹ́ pé òun náà lọ́ba tó ń pani, tó ń jí ni. Kábíyèsí Elédùmarè. Ọba yẹn náà ni kọ́lọ́run ọba tó láyé kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀, kó bá wa yọ yẹ̀pẹ̀ aburú kúrò lójú wọn. Ìdẹ̀kùn, ìrọ̀rùn, atẹ́gùn àlàáfíà tó wà nínú sàárè, kọ́lọ́run ọba kó bá wa ṣe fún wọn níbẹ̀. Kọ́lọ́run wọlá títóbi rẹ̀, kó wọlá gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò yìí pátá. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ètò yìí. Ètò fún ẹni tó lọ ní, tí wọ́n jáde láyé. Èyí ni fún gbogbo àwọn ọmọ ènìyàn, wípé kò sí bá ṣe wù ká ṣe pẹ́ láyé tó, kò sí bá ṣe lè wù bó ṣe tó náà, ìjọ́ kan náà lá jáde láyé. Ẹni rẹ̀ wá lọ, ẹni tó bí akọni, ẹni tó bí ọ̀kànràn, ẹni tó bí olùfọkànbalẹ̀, ẹni tó bí aláàánú ènìyàn lójú, tó jẹ́ pé àná aláàánú ni. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Kí Ọlọ́run ọba aláàánú kó bá foríjì ìyá náà, kó bá wọlá wípé gbogbo ìgbà tí ọmọ ẹ bá ti ń ronú ọmọ Yorùbá pátápátá pé àbí kí wọ́n kú olóko ẹrú tí wọ́n fi ń jà fún Ọlọ́run ọba, mọ́sàwá wọlá wíbẹ̀ pé ọmọ wọn, ọkàn ọmọ Yorùbá ló wà lẹ́mìí wọn pé kí wọ́n kú olóko ẹrú. Kọ́lọ́run bá yá fi ìyá náà, kọ́lọ́run ọba kó bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Gbogbo kùdìẹ̀kùdìẹ̀ wọn, gbogbo aburú tí wọ́n ti ṣe rí ni, àti dáadáa tí wọ́n ṣe rí, Ọlọ́run o, èyí tó bá burú níbẹ̀ Ọlọ́run bá wa parẹ́ fún wọn. Ọlọ́run wá wọlá títóbi rẹ̀, wọlá wípé wọ́n ló lásìkò. Torí ẹ̀ àwa ń fi àsìkò yá bí kí olóyè Dr. Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba Dami. A kí wọn púpọ̀, wọ́n kú àtẹ̀mọ́ra. Àwa ọmọ Yorùbá a kú àtẹ̀mọ́ra, torí tó gbomijó lójú gbogbo wa ni. Torí pé kò wù wá kí ìyá yìí lọ báyìí, torí pé a fẹ́ kọ́ pé ìyá yìí wà pẹ̀lú wa nílẹ̀ ìgbà tá bá gba Yorùbá nation ni. Màmá, Ọlọ́run ọba kó bá mi tẹ́ ń sáfẹ́fẹ́ rẹ̀. Bàbá mi Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ Òòṣà, bó ṣe máa ń rí nù ni. Tẹ́ bá rò pé bóyá ti dánmọ́ òrukàn, bẹ́ẹ̀ ni kò níyá kò ní bàbá mọ́. Àmọ́ ẹ máa rántí wípé gbogbo àwọn tó wà lẹ́yìn yín nísìn nítòótọ́ ni o. Gbogbo ọmọ Yorùbá, àwọn ni bàbá yín àti ìyá yín lénìí.
gbogbo ẹni tó bá ti ṣàbúrú tó fẹ́ gbìmọ̀ràn aburú sí yín pátápátá gbogbo wọn náà máa fọwọ́ ara wọn ṣera wọn tọmọtọmọ ni. Àmín. bọ́n mo fẹ́ ká ẹ mọ̀ pé àwọn yẹn ní igi lẹ́yìn ọgbà yín báyìí ó tọ́ màá ṣe bí ìyá màá ṣe bí bàbá kò sí bọ́ àwọn nǹkan tó wà tọ́lọ́wọ́n bá máa ń dá tó jẹ́ pé wọ́n tún lè ṣe bí ìyá ó lè jọmọdé ó lè jágbàlagbà wọ́n lè ṣe bí bàbá ó lè jọmọdé ó lè jágbàlagbà ibùn ó lè jẹ́rọ ẹni kọ́lọ́wọ́n ọba aláàánú kó bá mi gbá wọn yẹn náà tì yín tí ẹ ní fi mọ̀ pé àbí mo ti ní ìyá mi ti fi mí lẹ̀ sáyé lọ ẹ máa rántí pé ọmọ Yorùbá tẹ́ ń jà fún pátápátá àwọn nìyá yín àti bàbá yín wá sí la wá ṣe lénìí fún gbogbo wa pátá tó bá ń ṣe dáadáa máa ṣe lọ tó bá ń ṣe ìdàkejì máa ṣe lọ ara dáadáa tí ìyá yìí ṣe láyé ni wọ́n ṣe rọ́mọ re ara dáadáa tí bàbá wọn ṣe láyé òun náà ṣe bímọ re nǹkan tó bá wù sílẹ̀ ni ọmọ rẹ máa bá ìwà tó bá wù sílẹ̀ òun lọmọ rẹ máa gbé dáadáa ẹ jẹ́ ká hùwà dáadáa ká gbé ayé hùwà rẹ̀ abákan sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe dáadáa ká gbá hùwà rẹ̀ ẹ jẹ́ ká hùwà rẹ̀ ká gbá ayé ṣe dáadáa torí èní kọ́ torí ọ̀la ni ẹ jẹ́ ká ṣe dáadáa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká hùwà rẹ̀ ẹ jẹ́ ká ṣe dáadáa torí eléyìí ẹ bá mi máa kí bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ bá mi kọ́mẹ̀ntì gbogbo tí à ń ṣe pátápátá náà ń wò gbogbo ẹ̀ náà ń rí ẹ jẹ́ kí wọ́n máa rí pé gbogbo ọmọ Yorùbá pátápátá wọ́n dúró tà wọ́n ẹ bá mi kọ́mẹ̀ntì kẹ́ẹ̀bí kí wọn gbogbo yín ẹ bá mi tẹ love and like ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ kọ́mẹ̀ntì kẹ́ẹ̀bí kí ìyá wa tó fọ ayé sílẹ̀ lọ kẹ́ẹ̀bí kí bàbá wa tí ìyá wọn fi wọ́n sílẹ̀ lọ kọ́mẹ̀ntì tí mo jẹ́ kẹ́ bá mi ṣe fún wọn àti àdúrà fún wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe fún bàbá mi ọmọ Adéyẹmọ àdúrà fún ìyá wa tó papòdà kọ́lọ́hun ọba kó bá foríjì wọn kó bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ bàbá ó fẹ́ kẹ́ wọlé kẹ́ bá mi ṣàdúrà òkú ẹni tó lọ ẹ bá mi ṣe fún wọn. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillahi Rabbil Alamin. Adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillahi. Ọba apani, ọba ajíni, ọba ayéni, ọba mọ̀ṣẹ́ta ní òbí mi. O kábíyèsí Elédùmarè. Ọba mọ̀ṣẹ́ kò sí ẹlòmíì tó lè ṣe lẹ́yìn mi. Adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillahi. Alápàdúpẹ́. Mo sì bá bàbá wa Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà. Òòṣà. Owó bàbá Dámì. Mo bá yín dúpẹ́. Bá yín dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillahi. Tí ò fi ẹ̀mí yín lé àwọn tó gbìyànjú àti gba ẹ̀mí náà tọ́lọ́run fún wọn ṣe. Mo bá yín dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillahi. Kí ni ìbá ṣe rí lọ́jọ́ èní? Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yín pé kò fa ẹ̀mí yín lé wọn lọ́wọ́. Alhamdulillahi. Torí pé Ọlọ́run ṣe ní ẹ̀tọ́ fún yín láti gbẹ̀yìn ìyá tó bí yín lọ́mọ. Alhamdulillahi. Alhamdulillahi. Ọpẹ́ tó tóbi ni. Alhamdulillahi. Àwa bá yín dúpẹ́. A sì dúpẹ́ fọ́lọ́run lórí ìdá yín sí di ọjọ́ èní tí ẹ wà nínú ẹni tó gbẹ̀yìn ìyá náà. Ẹ̀yìn ìyá náà ò ní wá burú fún yín. Alhamdulillah. Ẹ̀yìn ìyá náà ò ní bàjẹ́ fún yín. Àmín. Bẹ́yìn ṣe wá ń gbẹ̀yìn ìyá lẹ́ni ọmọ rẹ ọmọ àlùbáríkà bíi tiyín yóò gbẹ̀yìn ẹ̀yin náà. Àmín. Ọlá la hawla wala quwwata Illa billahi al-aliyyil azim.
àwọn aṣeburúkú ṣèkà tán mórínù wọn fẹ́ kẹ́ ẹ rí ọjọ́ èní ṣùgbọ́n torí pé ọlọ́run ọba òun ló ní ẹ̀mí lọ́dọ̀ òun náà ló ní kápá àti gba ẹ̀mí ẹni tí ọlọ́run ò bá gba ẹ̀mí ẹ̀dá kan ò rí gbà ìyẹn ló fi ń jẹ́ lọ́lọ́run fi ṣe ní ìdójútì fún àwọn tó gbé ìgbésẹ̀ àti gba ẹ̀mí tí wọn ò lè dá ọpẹ́ ní fọ́lọ́run ìyá àlùbáríkà tó bí ọmọ àlùbáríkà gbígbẹ̀yìn irú wọn ṣe máa ń rí náà nìyí gbogbo ayé ló máa bá rú wọn kẹ́dùn gbogbo ayé ni ikú wọn máa ta lára pàápàá jùlọ àwa tó jẹ́ ọmọ káàárọ̀ òjíire àwa ni ikú ìyá yìí dùn jù àwa tá a jẹ́ olùtẹ̀lé olóyè wa Adéyẹmọ Adéníyì Sunday Ìgbòho òòṣà owó baba dámì àwa tá a jẹ́ àtẹ̀lé wọn ní kíní kálára jù ṣùgbọ́n àwa náà ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a fi ń dúpẹ́ ni pé ẹni wa Ọlọ́run fún ní àǹfààní kó gbẹ̀yìn ìyá yìí ẹ wà ní kánjú lọ bá ìyá yìí o ẹ ní kánjú lọ bá ẹ gbélé ayé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ fowó pawú ẹ fèrèkì jóbi ẹ rí ọmọ 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 yín láyé àmín ya Allah bẹ́ẹ̀ bá sì ń lo 100 ọdún méjì láyé ìní ni ó rọrùn fún Ọlọ́run láti dá ẹ̀mí yín sí kẹ́ gbélé ayé pẹ́ àwa ń tọrọ fún yín bá a ṣe ń tọrọ fúnra wa náà pé kọ́lọ́run mọ̀ kánjú pa wá Ọlọ́run ní kánjú pa yín àmín ẹ ti gbẹ̀yìn ìyá mo bá yín dúpẹ́ alhamdulillah lórí ìyẹn mo bá yín dúpẹ́ ẹnu ọpẹ́ wa ò ní kan àmín ẹ pẹ̀lẹ́ ẹ kú ara fẹ́ra kù kò rọrùn láti sọ ìyá nù torí ìyá ni ọmọ Yorùbá ń pè ní wúrà jígí ni bàbá jẹ́ fún ọmọ yá ọmọ lágbájá ni ó jọ bàbá ẹ̀ bí ìmúmú mo wá tún abẹ́yìn náà dúpẹ́ ẹjọ́ yá yìí kò dìgbà tẹ́nìkẹ́ni bá béèrè kan tó mọ̀ pé dájúdájú ìyá yìí ló ṣe ọlọ́kọ̀ yín wá sáyé Ọlọ́run ọba aláforíjì Ọlọ́run ọba foríjì màmá wa àmín ẹ̀dá ò kì í máa rìn kórí ọmọ mi gbogbo wa la pé níwájú Ọlọ́run gbogbo ibi tí ìyá ìbá kù sí Ọlọ́run bó bá foríjì ìyá yìí kò mú nǹkan kan kúrò nínú ọlá rẹ̀ tó bá dẹ̀ fìyà jẹ ẹ̀dá kò lékún ọlá rẹ̀ a fi ọlá ìjọkan ṣoṣo rẹ̀ a fi bẹ̀ẹ́ gbogbo ibi tí ìyá ìbá kù sí wọlá ọmọ àlùbáríkà tó fi sáyé lọ ọmọ tó jẹ́ pé ààbò ìran ẹ̀ ó jẹ́ lógún ìdàgbàsókè ìran ẹ̀ ó jẹ́ lógún ó sì wà nínú àkọsílẹ̀ rẹ̀ nínú Al-Qur'anil Karim wípé nínú ìjọsìn ni kéèyàn fẹ́ràn ibi tó ti jáde ìran tó ti jáde kó sì máa sapá kí ìran yẹn kó má di ẹrù ẹ̀yìn òun náà ni bàbá yìí gbé dání tèmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo fi mọ̀ ọ́ tó sì jẹ́ ìwúrí fún mi tí mo fi rò lórí ẹ̀mí mi pé ẹni yìí wà nínú ẹni tí
ó yẹ kí irú wa ká tẹ̀lé. Ọlọ́run má kúrú ẹni olóyè Sunday Adéyẹmọ. Àmín. Ọlọ́run bá wa gbàbọ̀ yá wa o. Àmín. Àmín. Ọlá Qul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Àmín. Ẹ ṣé gan púpọ̀ bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin náà ẹ kú ara fẹ́ra kù, gbogbo ọmọ Yorùbá a kú ara fẹ́ra kù. Tọ́ àfáà tó sọ pé kúlú àyìnsá ya mútúlá ìsábì dùnìyà sùfútù. Ẹ rí gbogbo mo wáyé mo fẹ́ gbé nǹkan rere ṣe láyé, gbogbo pé mo fẹ́ dọlá láyé, gbogbo ẹ̀ náà tó bá yá a máa fayé sílẹ̀ lọ ni. Kò sí bó ṣe léwu bá ṣe fẹ́ tó, àbẹ́mi mo já lágbára láyé àbí mo jẹ́ nǹkan ilé ayé yìí, ẹsẹ̀ mẹ́fà náà ni. A wá fi àsìkò yìí bẹ Ọlọ́run fún ìyá wa kí Ọlọ́run ọba tó láyé tó ní mímọ́ kó bá wa fi ìkẹ́ rẹ̀, ìgẹ́ rẹ̀, àjẹjẹtán rẹ̀ kó lọ bá wa gbé ìyá yìí, kó lọ bá wa gbé báyà yìí níbi tí wọ́n wà. Àmín. Kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Àmín. Torí pé kìí ṣe dídùn mọ́ wa ni bọ̀ kò sí ní tá a fẹ́ ṣe fọ́lọ́run ju pé ká dúpẹ́ lọ. Olóyè Sunday Igboho, mo bá yín dúpẹ́, gbogbo ọmọ Yorùbá mo bá yín dúpẹ́. Kí ni ìdí ọpẹ́ náà? Àgbéyà yìí dìgbàdìgbà pé a gbé wọn lọ sọ́spítà àbí wọ́n ya wèrè ni. Àgbé wọn wípé wọ́n yarọ ká máa gbé wọn kiri. Wọn kì í ṣe ẹni tí wọ́n ń gbé kiri tí wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ níta, wọn kì í ṣe èèyàn bẹ́ẹ̀, mo bá yín dúpẹ́. Wọ́n ń ṣe ọ̀mùtí tó ń jábọ́ sí kọ́tà tí wọ́n ṣubú kiri, wọn kì í ṣe bẹ́ẹ̀ kí là ní dúpẹ́ fún. Alhamdulillah. Ìyá wa wọn láìsàn kankan débi pé bóyá wọn máa ní wọ́n ń gbọ̀n, wọ́n ní rọpárọsẹ̀ ní location kìíní là wà, ẹ má bínú sí wa. Àbí wọ́n ní rọpárọsẹ̀ ní kí là ní dúpẹ́ fún. Torí pé ọba Ọlọ́run ọba tó láyé, òun ló ní dáadáa rẹ̀, òun ló ní àsìkò rẹ̀, òun ló ní gbogbo nǹkan láyé. Ọba ìhun náà la máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọba tó jẹ́ pé òun lọ́ba tó jẹ́ pé ó ní gbogbo nǹkan lọ́dọ̀. Mo bá bàbá náà dúpẹ́, mo bá wọn dúpẹ́ púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Torí pé Ọlọ́run ọba tó láyé tó dá wọn, tó dá wọn, tó ní ká máa bẹ, tó jẹ́ pé ó fi ìyá náà tó ní kí wọ́n mú kó ńlẹ̀. Ọlọ́run ọba náà ò fi wọ́n ṣẹ̀sín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run ọba wa fi ìyá náà ṣẹ̀sín kí wọ́n sọ pé ìyá Igboho òun ló ṣe kíní kan bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba náà. Àwọn afẹ́lẹ́ yìí àbí wá kí ìyá wa ni, àbí wá kẹ́dùn ìyá wa tó jáde láyé. Kọ́lọ́run bàbá láàánú kó bá wa foríjì wọn, kó wọlá títóbi rẹ̀, kó bá wa ṣàánú fún wọn, kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Àdúrà tá a máa ṣe fún wọn, òun náà la ṣe wá lénìí. Níwọ̀nba àsìkò péréte náà la ní tí a máa fi ṣe àdúrà yẹn náà. Kọ́lọ́run bá kó bá wa foríjì wọn. Kúlú Allahu mọ́kànlá péré la máa ṣe fún ìyá náà. Gbogbo wa pátá ẹ bá mi máa sàmí fún ìyá náà tá bá ti bẹ̀rẹ̀ rẹ̀. Kọ́lọ́run ọba kó bá wa foríjì wọn. Bada bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم دمباسا دمبا كرا كراندا سبال سبال باتونا البيزو البعيدنا لا ياتينا والقريب لا يدينا الله حي صمد باقي كنف باقي دعت بك بالله وسجدت برسول الله صلى الله عليه وسلم يا سال كامل أسألك بعري أبيبك سلكرامي أنت رحماني فرحمني 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 يا الله يا الله يا الله أنت رزاق فارزقني 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 يا الله يا الله يا الله يا الله من الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق الخاتم سبقنا صراط بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله قد أنت العزيز سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه abẹ́lé iṣẹ́ àdúrà fún ìyá wa tó lọ kọ́lọ̀mbà kó bá tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ mo fi tító bí àwọn ìṣẹ̀ṣe náà àwọn oníṣẹ̀ṣe pátápátá kọ́lọ̀wọ̀n ọba kó wọlá àwọn oníṣẹ̀ṣe kó bá foríjì àwọn náà mo fi tító bí àwọn onígbàgbọ́ kìrìsìtẹ́nì mo fi ọlá wọn náà tọrọ fún màmá náà kọ́lọ̀mbà tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ kọ́lọ̀wọ̀n ọlá gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò pátápátá aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa wọn ní fòkú yín ránṣẹ́ sílé gbogbo ẹni tẹ́ wà ní diaspora káàkiri gbogbo àgbáláyé gbogbo ẹni tẹ́ wà nílé náà wọn ní ránṣẹ́ aburú sí yín pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run àwọ̀ lásìkò yìí agbàdúrà ìyá náà ọlọ́run àbámi ṣe dáadáa fún wọn náà nínú sàárè oúnjẹ tí wọ́n máa jẹ níbẹ̀ oúnjẹ rọrùn wọn ní fi bílálà nà wọ́n wọn ní lágbàkónú sàárè ọlọ́láhùláwàlákùwátá ìlà bìlà eléyìí la fi ṣe àjọyọ̀ fún ìyá wa la fi ṣe fìdá fún ìyá wa tí wọ́n lọ kọ́lọ́ọ̀bá kó bá foríjì wọn gbogbo tá a wílé ní kọ́lọ́ọ̀bá mú wọlé àṣẹ bá a ṣe mọ̀ ọ́n ṣe òun náà la ṣe yọ ọlọ́run
kọ́lọ́hún ọba láàánú kó bá wa fi orí jì wọ́n abá bàbá wa sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sá abáwọn dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ abáwọn dúpẹ́ tí wọ́n máa gbé ya dìgbàdìgbà pé wọ́n ya wèrè àbí kankan ṣe wọ́n abá gbogbo ọmọ Yorùbá náà dúpẹ́ abáwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àsìkò ọjọ́ òní Ọlọ́run ní kí wọ́n rí bí bàbá ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n rí torí pé àwọn gbẹ̀mígbẹ̀mí tí wọ́n fẹ́ gbà ń jọ́ kínní àná Ọlọ́run ò fún wọn ṣe àwa bàbá dúpẹ́ pé ẹ̀mí wọn wà pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo àwọn ọmọ yín tẹ́ bí lórí àwọn àrọ́mọdọ́mọ àwọn náà máa gbẹ̀yìn yín pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹni wọ́n wò wá pátápátá gbogbo ọmọ yín àrọ́mọdọ́mọ yín àwọn ló máa gbẹ̀yìn yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ní fọwọ́ yín méjì níbi gbọ́mọ sí wọn ọlọ́láwọ́láwọ́lá kó wá tá ilà bìlà ẹ bá wa pín ẹjọ́ gbogbo ẹni tẹ́ wà lórí ètò pátá ẹjọ́ ẹ bá wa subscribe sí YouTube wa gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò ẹ̀yin náà pọ̀ tó ẹ bá wa subscribe sí i torí òun náà la fi ń ràn wá lọ́wọ́ ẹjọ́ ẹ bá wa subscribe torí update sí i lórí líǹkì tá a fi sórí òkè ẹjọ́ nítorí tọ́lọ́run abẹ̀bẹ̀ ni.